Mo láyọ̀ láti sọ fún ẹ wípé mi ò ṣe mọ́. I am sick and tired of this relationship. Me must be kidding. Yes, all did. Kí n ṣe kí ni? Lẹ́gẹ́ nìkan ni mo mọ̀ tó ń ṣe ń kọ̀. Lẹ́gẹ́ ni o. Wàá máa yí báyìí 360 degree. Wàá máa yí báyìí fún lẹ́gẹ́. Mi ìbá wà wí ẹ̀. Báwo ló rí pé mo ṣe máa pe ọlọ́pàá wá? Mo túmọ̀ mọ́ tẹ̀lé àwọn ọlọ́pàá yẹn wá lọ́jọ́ yẹn. Kó lè mọ̀ pé mo mọ nǹkan tó ń ṣẹlẹ̀. I love you. Kì í ṣe ẹjọ́ ẹ̀lú ẹ̀gbọ́n fọ́mátì yẹn wọ́n ti lò tẹ́lẹ̀ ẹlòmíì kí ni Kingsley sílẹ̀ àbí Kingsley àbí kílẹ̀ ń pè é oníbàárà yín bólé gbọ̀wọ́ fún lówó tó tún yọjú wọlé láì gbogbo fọ́mátì pátápátá ló yé mi Kingsley wẹ̀rẹ̀ wọlé lẹ̀ ń lọ ojú kòkòrò ojú kò mú kò lọ́ wà lára yín. Olivia máa ní sùúrù for crying out loud. Wọ́n kàn béèrè ọ̀nà ni this gentleman just asked for it. Tí máa gbọ́ yé maybe torí ọkọ̀ra wọn lẹ̀ right. Exactly. Ara ń kọ́ everybody o. Mo lọ fẹ́ kí n rówó. Whenever you need anything, just let me know. Ọmọ ẹ ṣì ń gbé nípa ó lè gbà mẹ́ta gan. Òwe ìgbà tí ó wà lọ́wọ́ stop.